PDP kò tí ì kọ́gbọ́n rárá o ẹ̀yìn Tinubu ni mo ṣì wà fún 2027 Nyesom Wike tún pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ mínísítà fún olú ìlú Àbújá Nyesom Wike ní ẹgbẹ́ òṣèlú òun ìyẹn People's Democratic Party kò tí ì kọ́gbọ́n rárá àti pé òun yóò tẹ̀síwájú láti máa ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu àti àwọn èèyàn tó bá ní àjọṣepọ̀ pẹ̀lú ààrẹ. Wike sọ èyí nígbà tó ń bá àwọn akọ̀ròyìn nílùú Àbújá tó sì jẹ́ kó di mímọ̀ pé ìgbésẹ̀ rẹ̀ láti ṣe àtìlẹ́yìn fún ààrẹ Tinubu kì í ṣe tuntun rárá tí òun sì kéde ní gbangba ní ọdún 2023. Mo sọ fún yín ní ọdún 2023 pé gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú PDP mo máa ṣiṣẹ́ fún ààrẹ. Èyí ni nǹkan tí mo ṣe nítorí mo gbàgbọ́ nínú ààrẹ pé àwọn ẹgbẹ́ òṣèlú yòókù kò fa olùdíje tó ka ojú òṣùwọ̀n sílẹ̀. Bákan náà ni Wike ní ìhà tí òun kọ sí ẹgbẹ́ òṣèlú òun kò yí padà rárá. Bẹ́ẹ̀ bá gbàgbé Wike ní òun wà nínú ìjà pẹ̀lú ẹgbẹ́ òṣèlú rẹ̀ tó sì ní ó ti hàn gbangba pé wọn kò kọ́gbọ́n rárá nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ti wáyé tẹ́lẹ̀. Mo ti sọ fún ọ̀pọ̀ ìgbà ẹgbẹ́ òṣèlú mi kò tí ì kọ́gbọ́n rárá. Ìdí rẹ̀ tí mo fi pinnu pé mo máa ṣe àtìlẹ́yìn fún ààrẹ fún ìgbà kejì. Wike tún bu ẹnu àtẹ́lu bí ẹgbẹ́ òṣèlú PDP ṣe kùnà láti ké sí nípa yíyan olùdíje. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé gẹ́gẹ́ bí mínísítà ẹgbẹ́ òṣèlú mi kò kàn sí mi nípa àwọn olùdíje tí wọ́n fẹ́ fà kalẹ̀ fún ètò ìdìbò abẹ́lé. Mínísítà tẹ̀síwájú pé òun ṣetán láti ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú tó bá ti ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu. Mo ti sọ pé mo máa ṣe àtìlẹ́yìn fún olùdíje tó bá ti ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu. Mi ò fẹ́ mọ ẹgbẹ́ òṣèlú tó ti wá rárá. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì jẹ́ kí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì jẹ́ kí alára. Ìkànnì jẹ́gẹ́ alára. Jẹ́gẹ́ alára. Jẹ́gẹ́ alára. Jẹ́gẹ́ alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.